olóyè Sunday Igboho kí tó sọ̀rọ̀ tiẹ̀ máa kọ́ sọ̀rọ̀ fáwọn ọmọ Yorùbá náà. ẹ̀yin ọmọ Yorùbá a ò ní nǹkan kan lẹ̀ Yorùbá o, wọ́n gba yín ni wọ́n tàn yín ni. ẹ̀yin ga àwọn tó wà ń lo èbó wọ́n kó fún yín, ẹlẹ́fẹ́ ramulation ẹ̀ ń tan àwọn Yorùbá. eléyìí mà tún lágbára o, ó gbẹnu tán. kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn máa ń fojú kéré ilẹ̀ Yorùbá tó tiẹ̀ tún jẹ́ pé àwọn àgbàlẹ̀ Yorùbá náà ni wọ́n tún máa ń jáde láti máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí ilẹ̀ Yorùbá tó ń fojú kéré agbára tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n sì ń rò pé Yorùbá ò ní nǹkan kan, Yorùbá ò lè dá dúró. ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa, báwo ló ṣe jẹ́? bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ wípé Yorùbá ò ní nǹkan kan, wọ́n ní ṣe ẹnu abọ́ rẹ̀ láti máa gbọ́ búburú. wọ́n ní ṣó yẹ ká máa gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. akọgun kan rèé o nílẹ̀ Yorùbá tó jẹ́ olóyè, òun lẹ́ẹ̀ ń rí tí ó sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn tó sì ń pe olóyè Sunday Igboho Òòṣà àti àwọn adarí Yorùbá Nation ní gbájúẹ̀ wípé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe o, wípé kán má lọ darí gbogbo ọmọ Yorùbá sígbó. ẹ gbọ́ báwo ló ṣe máa rí létí yín pẹ̀lú gbogbo ìlà yìí lo tí olóyè Sunday Igboho Òòṣà ti là kọjá? níbo ni akọgun yìí wà nígbà tí àwọn DSS lọ lé Sunday Igboho lọ́jọ́sí láti lọ ṣọṣẹ́ títí di gbogbo ìgbà tí wọ́n fi mú ní airport Benin Republic tó lo ọdún méjì gbáko tí ò já létí rárá ní ilẹ̀ Benin, tó sì jẹ́ wípé gbogbo ìgbìyànjú yìí náà ni láti rí pé àwọn Fúlàní ò pa àwọn ọmọ Yorùbá mọ́. oúnjẹ tí bàbá yìí ní ò sí ńlẹ̀ Yorùbá, kí ló fà á tí ò fi sóúnjẹ ńlẹ̀ Yorùbá? níbo lakọgun yìí wà nígbà tí wọ́n pa àwọn èèyàn ní wéré ilé? níbo náà wà nígbà tí ìgangan ṣẹlẹ̀? níbo ni wọ́n wà nígbà tí wọ́n pa àwọn ọba Èkìtì méjì? ìgbésẹ̀ wo lakọgun yìí gbé? ìgbésẹ̀ wo ni olóyè Sunday Igboho gbé? ṣé ẹnu akọgun náà ló yẹ ká ti gbọ́ irú ọ̀rọ̀ báyìí? nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, mò ń bọ̀. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. kí ló fà á gangan tí akọgun yìí ṣe jáde láti wá sọ irú ọ̀rọ̀ yìí nípa olóyè Sunday Igboho Òòṣà àti àwọn adarí Yorùbá Nation? kí ni akọgun rí tí akọgun fi waru ọwọ́? báwo ló ṣe jẹ́? ẹ jẹ́ a gbóhùn lẹ́nu akọgun yìí. kíyèsára olóyè Sunday Igboho kí tó sọ̀rọ̀ tiẹ̀ máa kọ́ sọ̀rọ̀ fáwọn ọmọ Yorùbá náà. ẹ̀yin ọmọ Yorùbá a ò ní nǹkan kan lẹ̀ Yorùbá o, wọ́n gba yín ni wọ́n tàn yín ni. wọ́n attack mi lẹ́jọ́ mẹ́ta yìí ní ìlú kàtà ń pè ní rúùmù lọ́lọ́ ní Òkègbè ní on the 5th of January. yìí táwọn ọmọ ẹ̀ kó jáde tán yìn wá, irú ìbọn yẹn inú fíìmù láti máa ń rí. ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin ga àwọn tó wà ní èbó wọ́n kó fún yín. ṣé Yorùbá kì í wá ṣọ̀tá ara wọn báyìí? ẹ ń tan àwọn Yorùbá, ẹ wá ń tàn wọ́n sí kálọ́mọ́jà láì ní nǹkan kan. ẹ tún wá dé lónìí, ẹ tún fẹ́ máa gbá wa ipe ẹ fẹ́ máa tàn wá ipe ẹ̀yin ọmọ Yorùbá. nítorí ẹ bí mínú jù sùnmọ́ ẹ jẹ́ má ti lọ bẹ̀. mo kọ́ fẹ́ báyàn ọmọ Yorùbá sọ̀rọ̀. ẹ wo a ní nǹkan kan ńlẹ̀ Yorùbá o, a ló ń jẹ́ ńlẹ̀ Yorùbá, a ò ní amúléṣàn. àwọn tó jẹ́ olórí wa wọ́n ti tà wá. ẹ wo àwọn Haúsá àtàwọn Fúlàní, àwọn sẹ́nitọ̀ tiwa kàkà tó bá ní pé wọ́n kó slot jáde, sójà ni àbí custom tàbí immigration. ọ̀rọ̀ yìí lágbára o, ó gbẹnu tán. àwọn tiwa tó bá fún wọn slot yẹn wọ́n ń tà ṣé ní o. Yorùbá kì í wá ṣọ̀tá ara wọn báyìí? kàkà kan kó àwọn ọmọ tiwa sí, àwọn ọmọ tiwọn ló ń pọ̀ sí níbẹ̀. àwọn kan sì ń tàn yín pé kẹ́ lọ́ máa jà. ẹ wo ní tó ṣẹlẹ̀ tó lè Igboho ń pariwo ní social media ń jọ sí Yorùbá ẹ jẹ́ ká máa jà ní. àwọn ọmọ tí wọ́n ń bẹ́ẹ̀ lo èbó, ọmọ Sunday Igboho ò sí Nàìjíríà, ìyàwó ò sí Nàìjíríà o, ó sì ń tàn yín ibi kẹ́ lọ́ máa jà. ṣùgbọ́n àwọn afọwọ́lẹ́ràn àwọn ibi tí ó jà sí
ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́mi wọ́n ṣòfò ńjọ́ náà gbogbo ohun tí wọ́n sọ lórí social media ariwo irọ́ òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí fi sọnù. tó ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o ṣé wá rò pé gbogbo èyí tí akọgun sọ yìí ó tó bẹ́ẹ̀ kí wọ́n jáde wá láti sọ pé àwọn olóyè Sunday Igboho ṣàní gbájú ẹ̀ pé wọ́n kàn fẹ́ darí ọmọ Yorùbá sí kí lè ròyìn lórí gbogbo èyí tí akọgun yìí sọ ẹ̀rí gbó lágbára ó gbẹ̀nù tán ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.